ẹ káàárọ̀ happy end of the year. Ọlọ́run á jẹ́ kí gbogbo wa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Mo kí gbogbo ẹ̀yin brọ́dà mi, gbogbo ẹ̀yin sísítà mi, ẹ̀yin àbúrò, ẹ̀yin ẹ̀gbọ́n mi tí ẹ̀ ń bá mi wo show Ààrẹ Almaroof lórí YouTube, lórí Facebook, lórí Instagram. Mo kí yín gan yín pé pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo wa la máa ṣọ̀pọ̀lọpọ̀ ọdún o. Èyí tó kù kọ́dún parí ẹlòmíì ò ní bá wa jí láàárọ̀ Ọlọ́run ní ká mọ́ yín, kò ní ká mọ́ mi o, kò ní ká mọ́ ọmọ yín, kò ní ká mọ́ aya yín, kò ní ká mọ́ ọkọ yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ wa ní orí YouTube, mo kí yín, mo really appreciate gbogbo yín pẹ̀lú bí ẹ ṣe ń fi ìdùnnú hàn tí ẹ ń bá mi wo prógrámù mi. Ọlọ́run ọlọ́jọ́ ìní á san oníkálukú wa lẹ́san. Ọlọ́run ní da ilé wa rú, Ọlọ́run ní da ọ̀nà wa rú. Èní ni 31st of December. Mo fi dúpẹ́ fún gbogbo yín. Ìwọ tó bá wá mọ̀ wípé o ò tí ì join ní Ààrẹ Almaroof lórí YouTube, ẹ tẹ subscribe button, ẹ kàn tẹ button kékeré yẹn, kẹ follow mi, kò ná yín ní nǹkankan, follow lásán ni. Ẹni tó bá subscribe ló máa san, but follow to follow my page, ẹ kàn bá mi tẹ, kẹ kàn click sórí ẹ̀. Inú mi á dùn gan. Gẹ́gẹ́ bí àdúrà tí mò ń ṣe lọ fún yín, kò ní bàjẹ́ fún yín, kò ní bàjẹ́ fún mi, kò ní bàjẹ́ fún ọmọ yín, kò ní bàjẹ́ fún aya yín, kò ní bàjẹ́ fún ìyàwó yín. Gbogbo ẹnikẹ́ni tó bá wá ń ṣe kéta yín tí ò fẹ́ kẹ́ ẹ rọ́nà gbọ́ ní ọ̀nà máa dí mọ́. Ẹni tó bá lọ́nà yín ò ní ṣí, ọ̀nà tiẹ̀ náà ò ní ṣí. Ẹni tó bá lọ́nà yín ò ní là lẹ́ni Sunday, ọ̀nà tiẹ̀ náà ò ní là. Ẹni tó bá jẹ́ jíjẹ múmu yín ó fẹ́ dí ọ̀nà ẹ̀, Ọlọ́run á bá mi dí ilé àti ọ̀nà Olúwa ẹ̀. Lóòótọ́ àwọn ọ̀rọ̀ MC Oluomo Sego Ọlọ́run ti bá wa yanjú ẹ̀. So gbogbo àwọn brọ́dà wa tó ń sọ̀rọ̀ tó ń bínú, kí Ọlọ́run bá mi fi òróró ìtura kó fi pa ẹnì kọ̀ọ̀kan wa lára, kí ara má nẹ̀ wá. MC ti gbà pé òun lọ ṣe national chairman fún gbogbo the whole 36 state, tí Sego dẹ̀ máa jẹ́ olórí gbogbo ọmọ onímọ́tò ní Èkó. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ọ̀rọ̀ yẹn ti lọ bẹ́ẹ̀ yẹn tí kò dìjà. Mo tún wá ní àdúrà kan. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń kọ́mẹ̀ǹtì, mo rọ́gbẹ́ nìkan tó ń sọ fẹ́mi pé ààrẹ òun bẹ́. Ṣé rí ó máa ń dùn mí tí irú ẹ̀yin tẹ́ máa ń bú wa pa à ń bẹ́ yẹn, tí ẹ̀ ń lè ṣòro ẹni tẹ́ ẹ jẹ́, tí ẹ̀ ní picture lórí kíní yín, tẹ́ máa fi fake ID máa báyàn sọ̀rọ̀. Nígbà tí mo lọ wo page ẹ, mo rí pé èèyàn kan péré ló subscribe, ó dẹ̀ ti wà mí for more than 10 years. Àwọn tó máa ń lọ búyàn nìyẹn. Àwọn tí wọ́n lálàáfíà, àwọn tó jẹ́ pé kò lógun ò jẹ́ kán gbádùn, wọ́n máa lọ fi fake ID, wọ́n máa lọ fi búyàn. Ẹ̀yin èèyàn tẹ́ bá ti rí wọn, ẹ má dá wọn lóhùn mọ́. Mo kàn fílẹ̀ kó máa rí ohun rere ni. Torí tí n bá fẹ́ ṣe fún, mo lè report ẹ̀ fún YouTube. Torí comment ẹ̀ wà ńbẹ̀. Tí bá report ẹ̀, YouTube ó máa block ẹ̀, kò tí ẹ̀ ní rí anywhere lọ́mọ́. So ẹ jẹ́ ká máa mind the comment wa. Ẹ mọ̀ pé mo máa ń sọ fún yín pé I'm here to be corrected. Tí any mistake bá wà, ààrẹ, ẹ má jẹ́ ká wò ó pé bóyá nítorí pé ẹni tá à ń bá sọ̀rọ̀ yẹn àárí sójú, we can just talk anyhow. Ẹ̀yin náà ẹ wo gbogbo nǹkan tó ń lọ lù. Inú tiwa ọdún kì í ṣe pé nítorí àwa ń lo ìbò àti wò pé a ti wà ní end of the world. No. But àwa gangan ní wá lára tó tára bá ti nìyàn ní Nàìjíríà, ara máa ní àwa tá a wà ń bì. Torí àní fẹ́ kébi pa ẹbí wa. Ẹbí wa ò ní jẹ́ ká sùn gbọ́n láàárọ̀, gbọ́n lọ́sàn, gbọ́n lóru. Brọ́dà mi, ẹ̀gbọ́n mi, kíní kan, mo fẹ́ ṣe kíní kan, mo fẹ́ ṣe. Ẹ̀yin tẹ́ ẹ bá wà lóyìnbó ẹ sọ pé rọ́ ni mo pa. Ọ̀rẹ́ mi á pè ẹ́, a ní páànù ilé òun ká. Èmi á pè ẹ́, a lóhùn orúwọ́ ọmọ school san. Èmi á pè aláwọn ò tí ì jẹun látàárọ̀. Èmi á lóhùn fẹ́ sanwó ilé, ṣé kọ́ kẹ́rù ẹ̀ jáde ni. So wàhálà wa, òun náà ni wàhálà àwọn tó wà nílé. Ó dùn mọ́ wa táwa náà wà níbí, táwa náà bá wà nílé. Ọlọ́run lè ní káwa náà wà nínú position tá a máa tọrọ lọ́wọ́ èèyàn. Ọlọ́run dẹ̀ lè ní ká wà ní position tó máa fúnyàn àmọ́ oníṣẹ́ àrà lọ́ba Ọlọ́run. Ọlọ́run á wá ṣiṣẹ́ àrà nínú ẹnì kọ̀ọ̀kan kẹ́ ẹ tó wo the next page. Nǹkan tí mo fẹ́ send wọlé kẹ́ lè mọ̀ pé Oluomo, MC Oluomo àti Sego kò sí wàhálà mọ́. Gbogbo ẹ̀yin èèyàn mi, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni. Ẹ bá mi follow ẹni nǹkan tí mo bá ti send. Mi ò ṣe nǹkan tí kò ní ọpọlọ lórí. Torí a máa ń wo àwọn tó máa ń bú wa yẹn, kò sọpọlọ lórí ẹlòmíì.
ẹlòmíì máa bú wa nítorí pé wọ́n kàn ti rí wa lórí ibẹ̀ wọ́n ti bìlí pé bóyá eré la wá ṣe àmọ́ information táwa bá gbọ́ ìwọ lè má gbọ́ ìbáwọn èèyàn náà ló ń fún wa ní information yìí náà àwa náà máa sọ síta kí ìwọ náà lè gbọ́ ni tẹ́yìn bá dẹ̀ ti share ẹlòmíì náà á gbọ́ ire owó ire ọmọ àìkú baálé ọ̀rọ̀ nínú ọdún tuntun mo gbàdúrà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o at the same time tomorrow is my birthday ọ̀la ni ọjọ́ òbí mi ọjọ́ ọdún gangan ni ọjọ́ òbí mi gbogbo ohun tí ẹ bá ti rí tí n bá ti send ẹ jọ ẹ kí mi congratulations happy birthday lásán lọ́la mo fẹ́ ó possible kí n ju kọ́kọ́ sórí YouTube mi àbórí Facebook mi àbórí TikTok mi gbogbo ẹni tá a bá jọjọ́ lọ́jọ́ òbí lọ́la mo kí yín o happy birthday in advance God bless everybody ire o ẹ wo show yẹn. orúkọ mi ni Alhaji Musila Akisoya. I'm the state chairman National Union Rotary for Lagos State. I'm incoming president National Union through 36 states inshallah. Sego will be next state chairman ní 1 month. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ governor wa CP commissioner for transport SA for transport pé wọ́n ṣe gan ọlọ́wọ́ adúró tí wọ́n lọ́wọ́ wà pẹ̀lú wọn because a fẹ́ peace ní Lagos State. Thank you. orúkọ mi Alhaji Mustapha Adekunle aka Sego. I'm the state treasurer NURTW Lagos State Council. àwọn Alhaji Musila Akisoya wọ́n ti accept pé kí n lọ fún next state chairman àwọn dẹ̀ lọ fún president before January end wọ́n máa yanjú gbogbo ẹ̀ kó lẹ̀ pátápátá ẹ̀yin tẹ̀lé wá ń ta ẹ jẹ́ kí peace reign gbogbo ẹni tó bá lè ṣe kí ni ẹ̀ máa lọ sọ díù sí yín adẹ̀dúpẹ́ lọ́wọ́ our excellency Selebu Babajide Olúṣọlá Sanwó-Olú àti commissioner of police àti commissioner for transport àti SA transport àti chief of staff àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín gan ẹ̀yin èèyàn tẹ́ wà ń lù ẹ jẹ́ kí ìlú ní ìsinmi o up national progress. Alhaji Sulaiman Ojola Gani, Deputy State Chairman, National Union of Transport Workers. Bí State Chairman ṣe sọ àti Treasurer ti sọ, bó ṣe rí náà nìyẹn, lágbára Ọlọ́run àníríjà àníréṣù, èṣù níyàwó o. Kudos to our governor. Thank you so much. Thank you, governor. Thank you.